fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀ ẹ̀rọ ìléwọ́ tẹ́ ilé pè wọ́n sí ni 0815-830-1855 0815-830-1855 ohun tí màá wá dá consult wà fún ni nídìílé ó ṣe dùn tí gbọ́ngbọ́n ó sì ká. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, atọrọkẹ́ atọrọgẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọlọ́ Ọlọ́run kọ́lọ́n kó bá mú bá Ànábì àti gbogbo ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. A dúpẹ́ pé Ọlọ́run ọba ọdún sọ á di ọjọ́ ìní níbi tí a ti máa tẹ̀síwájú àwọn àlàyé lọ́kan-ò-jọ̀kan èyí tá a máa ń ṣe fúnra wa lórí ètò yìí láti lára wa lọ́yẹ̀ ká kọ́ra wa ní ẹ̀kọ́ nípa Quran àti Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó àti ìgbésí ayé lọ́kọláya lọ́nà tí ó fi rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. A bẹ̀ Ọlọ́run ọba àwa tá à ń gbọ́ àtẹ̀yin tẹ́ ń wí kọ́lọ́run mú ṣàjò ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. Àmín. Àwọn tí wọ́n ń so onígbọ̀wọ́ ètò wa a bẹ̀ Ọlọ́run ọba fún wọn àrísìkí wọn Ọlọ́run má ṣàjò máa gbòòrò sí gbogbo ohun tọ́lọ́run ti ṣe fún wọn ní dáadáa kọ́lọ́run má fọwọ́ bànújẹ́ kan èyí tó kù díẹ̀ káàtó táwọn náà ń bẹ Ọlọ́run ọba sí kọ́lọ́run kó bá tètè fi lé wọn lọ́wọ́. Àwọn òbí wọn méjèèjì tí wọ́n wà níwájú Ọlọ́run ọba kọ́lọ́run kó bá kẹ́ wọn kọ́lọ́run kó bá ṣe wọ́n ní ẹni àlùjánnà àtàwọn àti gbogbo àwọn tí wọ́n ti lọ bá àti gbogbo òkú mùsùlùmí látòkè délẹ̀ kọ́lọ́run kó bá kẹ́ gbogbo wọn papọ̀. Ní ìtẹ̀síwájú pẹ̀lú ètò wa ní òní pẹ̀lú ògo Ọlọ́run ọba a máa tẹ̀síwájú pẹ̀lú tírà alákọ̀ọ́kọ́ tí a máa ń kà. Tírà yẹn náà ni Bulughul Maram min Adillatil Ahkam ti àfáwà Al-Hafiz Ibn Hajar Al-Asqalani èyí tí wọ́n kó àwọn hadith lọ́kan-ò-jọ̀kan sínú tírà náà. Àwa wà nínú Kitabun Nikah nígbà tó jẹ́ pé ìyẹn ni ó bá ètò wa yìí ló bá mu púpọ̀ jẹ́ pé àwọn hadith lọ́kan-ò-jọ̀kan là ń kà nínú chapter yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run ọba a tún ti wà nínú studio pẹ̀lú àwọn àfáà wa Sheikh al-Imam Ustaz Abu Sofiyya Ustaz Saad Sarumi kọ́lọ́run kó bá ṣàlékún dáadáa fún wọn. Àtijọ́ wà tipẹ́ lórí ètò yìí. Ẹ̀san tọ́lọ́run máa ń san àwọn tí wọ́n bá dúró ti ṣe Ọlọ́run ọba tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn báyìí kọ́lọ́run kó bá san Sheikh wa. Má jẹ́ ká gbàgbé second segment náà tó ń bọ̀ wá èyí tí àfáà Abdulsalam Aladodo wọ́n máa mú àlàyé wá láti inú ìwé Halal Sex and Intimacy
kọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn fún wọn. So Sheikh Sarumi, hadith wo la ń kà lónìí? Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin Ọlọ́run bá tí ó lára tí wọ́n sì fánà Muhammad sallallahu alaihi wa sallam الملأ الأعلى عند الملائكة يندى يتوقع لدى ملائكة كل ما بنا محمد صلى الله عليه وسلم السكب وصلاتكم بما الصحابة كم بما التابعين بما تابع التابعين أتبع متمثل من أن محمد صلى الله عليه وسلم في جو القيامة آمين. سني دعوة سي بيرتي عن باريستا ابن عبد اللطيف السديسي حفظه الله ورعاه tí wọ́n béèrè pé wọ́n ní bó láti tún fara kíwú ní òní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá sọ́tà dá. tó lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé nípa nìkáwó al-mahallil àṣàlàyé rẹ̀ báwọn níjẹ̀jọ́ hadith tó kù ní tó tún tẹ̀lé báyìí nínú báàbù yẹn náà òun ní hadith àfáwà Abi Hurairah radiyallahu ta'ala anhu bá sàdékù dáadáa fún àbá àlékún rẹ̀ kẹfà Abu Hurairah radiyallahu ta'ala anhu. So hadith wọn ni aka so tó náà tó ń jẹ́ nípa mọ̀ọ́dún mi náà bọ̀ sọ́gẹ́ bí ìṣesí wa a máa ń sọ̀rọ̀ nípa afáwà Abu Hurairah radiyallahu kásìkò tó ń ra wa létí níwọ̀n bá sókè wọ́n tó wá bọ́ síbi hadith personality ẹni tó gba hadith wa so ká gbọ́ ká bá fi lè máa rí rí tí a fẹ́ gbọ́ látẹnu wọn. jazakumullahu khairan. wọ́n pé bismillahir rahmanir rahim. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح الزاني المجلود إلا مثله رواه أحمد وأبو داود ورجال الثقات. حديث تاكفوا يقولون أن أفا طبعا أفا أبو هريرة رضي الله تعالى عنه ربا يونسوا نوى أما فللا صلى ملاكا náà sọ̀hábà Muhammad sallallahu alaihi wasallam àwọn àgbà sọ̀hábì ni wọ́n. àwọn onímọ̀ nípa àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n á tí wọ́n gba tó lé ní 1600 hadith fún wa látọ̀dọ̀ Muhammad 1600 hadith tó jù bẹ́ẹ̀ lọ iná ni wọ́n gbà wá látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam. nínú àwọn aw'iyatul ilm àwọn tí wọ́n yẹ pé wọ́n jẹ́ tí wọ́n máa fi ń sọ ìmọ̀ tí wọ́n jẹ́ odi sọ fún súnà Nabi sallallahu alaihi wasallam. wọ́n dé tí ń jẹ́ ìmọ̀ mọ́lẹ̀ àwọn ní àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu. nínú ẹni tó ṣe pé Ọlọ́run ní kí wọ́n bùkátà ìmọ̀ tó fẹ́ràn ìmọ̀ gan ni bá ṣe mọ̀ nínú tàn wọ́n pé àbá Abu Hurairah radiyallahu ta'ala anhu tálákà Ọlọ́run ọba ni wọ́n tálákà Ọlọ́run gidi tà. ní kankan. kódà àwọn àfáà wọn ni pé wọ́n wà nínú àwọn ashabu sufa nínú ara wọn ni wọ́n wà tó pé àwọn ní mọ́sálásí ni wọ́n máa ń nílò zoom máa. àwọn tó máa ń jókòó sí mọ́sálásí. wọ́n máa ń mọ́sálásí gbogbo gbà wọ́n dùn ní mọ́sálásí ni. ẹni tó lọ bá ní kó mú jíjẹ mímu wá àwọn sàkátà mi bá yọ. èyí tó bá rí bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́n jẹ. wọ́n jókòó ti kéwú. kéwú náà mójútó. kódà ìbànújẹ́ ò mú wọn pé ajá mú gírígà nǹkan kò mú wọn mú àníjẹ bàtà bá ti rí jẹ náà ni àmọ́ kéwú tán kílódà náà Muhammad yẹ. ọ̀nà kàkúnjù. ọ̀nà ló mú mọ́lẹ́mí wọn ọ̀nà kàkúnjù púpọ̀. Abu Hurairah radiyallahu ta'ala anhu. So bí pé ìfẹ́ ayé ó kéré lẹ́mí wọn gan. ìfẹ́ ayé kéré lẹ́mí wọn gan. So bí pé wọ́n gbé ọlá fún ìmọ̀ ẹ̀sìn àti àkìyàmà. wọ́n dẹ̀ ká ní Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yẹn wọ́n dẹ̀ ló ṣe kéde ló mú mọ́lẹ́mí wọn. ó ju àbúrò wọ́n yàtọ̀ sáwà tòní. bẹ́ẹ̀ni gbogbo ọ̀nà ló fi yàtọ̀ sí àwọn tá a wà lónìí. tó yẹ pé ọmọ kéwú ní táfà ń lò lòun náà ti fẹ́ sáré máa lò ẹni tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ kéwú lónìí irú fóònù táfà ń lò ló fẹ́ lò. kódà ló fi débi oúnjẹ àbájọ ń sìn kan ó lè wò pé àbí ebi ààyè téèyàn máa ń jókòó sí wọn ọmọ mi bí báyìí pé ẹnbẹ náà àwọn afátọ pọn jẹ dáadáa tó gbà ọ̀rọ̀ wájú kọlẹ bẹmí àyè ọmọ kéwú dáadáa ní ojú kọlẹ bẹmí àyè ẹlòmíì tó bá tí àáfà àtọwọ kéwú bá jọ ń jẹun kódà ẹlòmíì fẹ́ lọ pé bá àáfà ẹsẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ yé bilẹ̀ jẹ mẹ́lẹ̀ ìjẹ́ kékeré ni níbi tọ́rọ̀ dé ibi tí ojú kòkòrò tí ò ní ṣọ́rùmọ̀ fáwọn àfá. But in tó fẹ́ jọ pé ń ṣẹlẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá yìí náà àbá àwọn ká sọ pé àwọn tá ń pè láàfá yìí náà àwọn náà ni wọ́n ń síjú àwọn ọmọ kí ó sí gbogbo kí bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n sí wọ́n èèyàn máa ń wáyé ni o èèyàn jókòó lásán o. níjọba tí a rí bẹ́ẹ̀ ni
àbá àbá kan ní sọ ń jọ pé òun fẹ́ ṣẹ̀ṣàmù ń sọ tí sọ́sà sí mi dàbí jáde nípa pé òun fẹ́ ṣẹ̀ṣàmù ẹnìkan fọwọ́ bọ ìwé wọ́n ní ọyí awèrè ní nínú ẹ̀sáàmù ní ẹ̀sàmù gbọ́dọ̀ tó rípa jẹ́ ń jẹ́ owó àwọn èmi náà lójú kẹ́mi tẹ́mi náà ó sì fún ọ ó sì tó gbé síta. ó sì tún gbé síta nínú aburú tẹ́ ẹ bá ti ń ṣàbúrú Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa. so ní pé ẹ̀rú àwọn àfáwọn ẹ̀dá òun kọ́ lọ́fẹ́ dáadáa wọlé fẹ́ kọ́ ọmọ so nítorí pé ọmọ yẹn ò bẹ̀rẹ̀ sí kí ni kò bẹ̀rẹ̀ síláàkì abẹ́ẹ̀kọ́ ni. nígbà tó bá rí pé àfáà gan òun náà níṣẹ́ kan tí ń ṣe ju pé ká dá àwọn èèyàn lóhùn lọ tí wọ́n bá sì dé nígbà tó yẹ pé wọ́n ti kọ́ àwọn ọmọ kí ó gan ní ẹ̀rọ tí wọ́n pa bẹ́ẹ̀ tí wọ́n fi jáde bẹ́ẹ̀ ni. so bó lọmọ náà ṣe ní máa kọ́ iṣẹ́ òun. kò ní nígbà ìkà kó bá kò ní káwé ìwà kan ìwà làbá ń pàdé àṣírí ti tú kò ní ìdíjẹ́ káfà ní àyíbá pé a máa pàbà jẹ́ pàmà bọ̀ wà fà pé ìbọ̀ àwọn ẹ̀nà náà àwọn stars àwọn sheik nígbà. tó mi pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn afáyí náà nìkan ṣọ́ra ká sọ àwọn tá a bá fi ọmọ fún pé kí wọ́n kọ́ ọmọ wa ní kéwú. torí pé àní Muhammad sallallahu alaihi wasallam àfáàní tó kájú ẹ̀ ní gbogbo ìtumọ̀ ìjà onímọ̀ ní àfẹ́sìn. àmọ́ nàbí sáré ayé ọkẹrẹ ní àní Muhammad sallallahu alaihi wasallam lóbi gbogbo àmàrú àwọn Umaru náà àmàrú gbogbo àwọn Uthman Abubakar gbogbo wọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ ní Muhammad. kọ́dà àwọn tó lówó nù wọn wọn ní nánà pa. ẹ máa rí i pé àwọn eléyìí Ọlọ́run bá àwọn olówó eléyìí lówó ni ẹlẹ́sìn Ọlọ́run àwọn eléyìí tó wọ wọn náà. àmọ́ nísìnyí àfáà náà fẹ́ ṣe competition pẹ̀lú àwọn olówó wọ́n sì ń bùn ni o lẹ́nu bí nǹkan tí wọ́n ń bùn náà ni ó tún rí ara wọn. sọ ni pé náà lọ́jọ́ gbogbo kí ni wọn náà ó jẹ́ kí mẹ́sìn ọmọ káńsẹ̀ lẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí àwọn òpin ọmọ àti máa rí mẹ́sìn. so ẹni tí ó ní ìmọ̀ yẹn tí òun náà ó ṣe ẹni pé kò káyé kún. ẹni tí ò ní fókọ́sì lórí ọ̀rọ̀ ayé nísìnyí kọ́dà ń tẹ́lẹ̀ dáfà mi fi ń lo mọ́tò ńláńlá ò ní pé kí wọ́n fi lè mọ̀ pé owó kékeré ọ̀ràn nísìnyí èmi náà mọ̀ á sọ pé ọ̀ràn á fún mi 1 million owó táwa náà ń bú yẹn so nígbà tó bá gbé mọ́tò 500 million jáde ìwọ náà gbọ́dọ̀ ti mọ̀ pé tó bá fẹ́ fi owó lọ bí 50 million àwọn ọmọ kéwù sì ń wo gbogbo eléyìí àti bẹ́ẹ̀ náà làgbà kò ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa ìfẹ́ adi pé kí ni ìfẹ́ adi pé ọmọ kéwù mọ́ àwọn kí làfà ń lò ó sì mọ́ ọmọ nǹkan tí wọ́n ń lò ẹ wàá jó àwọn àlọ́ àbí la ilaha illallah ẹja ṣọ́ra ẹja kọ́sẹ̀ Abu Hurairah àtàwọn tó dàbí rẹ̀ àwọn ọmọ kéwù Ànábì nù. káwọ ní gbé sallallahu alaihi wasallam káwọ bí ọ̀rọ̀ kéwù yẹn níjọ́ kan Abu radiyallahu ta'ala wọ́n bọ́ sáàrin ọjà Madina jọ náà wọ́n wá rí gbogbo àwọn ẹ̀ tí wọ́n bọ́ bíbá nípa ọ̀rọ̀ kátàkárà gbogbo ẹ̀ wá gbogbo nǹkan ayé òun kálukú bẹ̀rẹ̀ sí ní rà àwọn ṣe wọ́n wò pé kí ló kún àìrójú bá yín ogún Ànábì sallallahu alaihi wasallam tí ń bẹ ní Madina táwọn yẹn ti ń pín èyí sì wá wà ní àyẹ̀ ìṣègùn ẹ̀wọ̀n ogún Ànábì náà ń pín ẹwà dùkọ́ ẹwà tó sí Ànábì sallallahu alaihi wasallam ẹ bá wo ìgbà wa yóò kílẹ̀ nígbà tó bá wà fún ọkùnrin lọ tó ní ogún Ànábì ni wọ́n ń pín bí àwọn ẹ̀sìn ìjókòó yà yìí ogun wa ní pé ogun bá bẹ̀rẹ̀ sí ní pàpàpàpàpàpàpàpà ìjà káwa náà lọ gbogbo tiwa níbo ni wọn ni àmọ́sálásí Ànábì lọ wà mọ́sálásí ni wọn lọ mọ́sálásí pé wọ́n ti ń pín wọ́n ti ń kọlu fún sọ́sọ́ lọ gba ogun tàbí náà kún àwọn nǹkan wákà lọ́jà ẹgbẹ́ so nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ báyìí wọ́n ní tẹ́lá mọ́sálásí ọ̀wọ́ mọ́sálásí ogun dà ọba rí pàwọn èèyàn ọba bàtà Kùránì wọn ka hadisi àná wà ní sọ̀rọ̀ sani ẹ̀ mọ́sálásí ní ọ̀rọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ wa náà lónìí ma warathu dinaran wala dirham àwọn al-ulama àwọn àfáwò warathatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì ọ̀rọ̀ tó ń tẹ́rì táfà jókòó tì dáadáa ọ̀nà ní Qur'an àti sunna Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn iṣẹ́ tí bá ń ṣe ni o rọ́yọ́ wò ní ṣe ni àbí kankan mọ́ pé kéèyàn mọ́ wa níṣẹ́ àpè máa warathu dinaran wala dirham wọn ò bá dínárì wò sí bá dirham òbó pounds òbó sílẹ̀ so àwọn arìnrìn kí ni wọ́n jẹ ìmọ̀ ẹ̀sìn náà tó ń kọ́ wọn yẹn Abu Hurairah radiyallahu ta'ala anhu ọ̀tọ́ wáyé tó wá dé wọn náà wọn ò gbóhùn kankan bẹ́ẹ̀ wọ́n wá padà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá bọ̀ yẹn níta pè lógún wọ́n ò gbóhùn kankan àwọn sọ ni wọ́n gbóhùn fún mi sẹ́yìn òní wà tẹ́ gbé wọn mọ́sá sí ẹ̀rí tó wọ́n kakọ̀ á níbẹ̀
lẹ́yìn orí kan wọ́n ń ka hadith anabi Muhammad sallallahu alaihi wasallam ogún ànábì náà nù. ìyẹn wà valuable ju gbogbo tí ń bẹ náà ayé lọ. kọ́nà kó bá kí àfàwà Abu Hurairah radiyallahu ta'ala anhu. so àwọn wa gba hadith tí a fẹ́ kàwé wa pé la yankihu az-zani al-majlud illa mithlahu ọ̀rọ̀ kí n bí hadith tí a fẹ́ kàwé. fún Abu Hurairah radiyallahu ta'ala anhu la yankihu az-zani ọkùnrin ẹni tó jẹ́ az-zani oníṣìnà lọ́kùnrin láyẹn al-majlud wọn tó fi sífà tó sí pé àná fi sífà tó sí pé wọ́n ti ṣe blálà fún wọ́n ti dárúkọ wọ́n dàdúgbìlẹ̀ wọn fún ní ọrẹ́ wọ́n ti dá sẹ̀ríà fún sẹ̀ríà yìí kó zèzìnà so mú pé ó tún wá láǹfààní wọ́n fi dùn blálà ní pé kò yé ṣe ẹni tó jẹ́ pé ó ti jẹ́ pé abilékọ àbí ọkùnrin tó jẹ́ pé ó ti fẹ́yàwó sí lérí 100 lashes tí wọ́n fún ilé 100 blálà tó pé kíni kì í ṣe pé òun náà ti jẹ́ ẹni tó ti gbà kan ní ìyàwó tó bá pé ní ìyàwó rí ni wọ́n lẹ̀ ló kó pa ẹ̀rọ wọlé òde báyìí nísìn ẹ wo bí àwọn èèyàn ṣe ń ṣe ìyálàyà zina so ìyálàyà zina tẹ́ pé máa pẹ́ tẹ́ pé ọ́ rà pé akíní wọn nọ́mà wọ́n tẹ́ bá normalize ìbàjẹ́ zina yìí ẹ sì máa rí lọ́dọ̀ àwọn èèyàn náà ẹ bá rí ẹlòmíì báyìí tó bá múra báyìí ní ìmúra tó múra jáde òun wàláhì tó gbà lérò rẹ̀ náà ni pé ọkùnrin tó bá ṣe wàsádùn náà ni ẹni tó kọkàn lọ́dọ̀ kó sẹ́sẹ́ títí ká kó polówó ara rẹ̀ yìí pé ya mo wà available náà ni níbi ẹni àti gbogbo ẹ̀ ó ti rọrùn. mo wà ní Èkó níjọ ní so mo wá ní àwọn ibi oṣù nìyẹn mo wá ń fẹ́ ra bàtà kan bẹ́ẹ̀ mo wá dúró so bí ọmọbìnrin kan ṣe kọjá nù tẹ bá rí tí ó wọ̀ wallahi alazim àní tí ibo tá a jọ tó dúró tí tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ Ọlọ́run kan bá òun náà ibo Ọlọ́run the woman don't spoil this life lórí nù ẹ kàn wá ń sọ̀rọ̀ Òṣòdì náà ni ibi tí èso Òṣòdì yẹn nílùú tá a wà yìí náà gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ bá lọ ibi táwọn student ń gbé bẹ́ẹ̀ ni àfẹ́ máa dákọ̀ àdúgbò ni ìmí ọ̀jáde báyìí ẹ̀ pé ó sì wọ̀nyí sí Ọlọ́run kó ṣàánú wa sọ̀sọ̀ pálí kí a máa ń bẹ báyìí wọ́n dà láwọn àdúgbò náà àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ wọ́n wọ̀ jáde tí wọ́n bẹ̀ wúlẹ̀ pé ọkọ̀ mi àtọkọ̀ mi àjọ wà ní ẹlẹ́mìsì bí jáde kò sí nǹkan tí wọ́n ń ṣe ju pé wọ́n invite you invitation to treat kó láwa. Fẹ́ kó wúlọ obìnrin ọkùnrin yẹn ní azani al-majlud kan sọ wáyé pé ọkùnrin tó ti ṣe zìnà tí wọ́n ti wá sí wọ́n ti dá sẹ̀ríà fún wọ́n dá sẹ̀ríà fún tó ti fún ní 100 búlálà ó mọ̀ pé tó wáyé pé kò bá jẹ́ sí pé ó ti ní jẹ́ pé kò wáyé pé ọlọ́ jẹ́ kó jẹ́ ó ti jẹ́ tó ti níyàwó lé ní kí wọ́n sì fún wọ́n lẹ̀ ló kópa kò ní jẹ́ ní àbẹ̀bí mọ́ àmọ́ àǹfààní tó níyàn ní pé kò tí ì níyàwó ní ẹ wá wo ẹgbẹ̀rún búlálà 100 búlálà tí ẹlòmíì ti dá tó ti dá lára látara pé tó bá ti mú eléyìí tán ó tún mú eléyìí mọ́lẹ̀ ẹlòmíì tún máa lọ́nà tí ò tọ́ yóò tún máa ka àwọn ìran zina tó ti ṣe láyé rẹ̀ ẹlòmíì tún ní àwọn ọjọ́ tá wallahi erigbó ní bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń bẹ́ẹ̀ erigbó ní. nítorí rìkọ́dì ẹ̀ kalẹ̀ pé eléyìí mo ti mú mọ́lẹ̀ mo ti dé tẹ̀rí mo ti akọ́lọ́ mo ti mú mọ́lẹ̀ mo ti sẹ́kùn kàwé. Subhanallah. mẹ́wàá lọ kọ̀ obìnrin mi náà tó wá bú gbọ́ ẹ̀kùnmọ́ obìnrin mi náà gbogbo àwọn náà tó fi ń yàgà. so ani Muhammad sallallahu alaihi wasallam pé la yankihu az-zani so ọkùnrin tó jẹ́ oníṣìnà tàti nà ní ti al-majlud tàti fún lálàrí tàti ṣe sẹ̀ríà fún rí kò ní sẹ́kìnì kò lè fẹ́ ìyàwó kankan illa mithla àyàfi ń obìnrin tóun náà bá jẹ́ oníṣìnà tàti nà ìwé tó ti nà ó náà rẹ̀ òun náà ti ṣe síwájú ní ó mú pé obìnrin náà nínú sẹ̀ríà wọ́n dóhun náà dùn wọ́n na ọkùnrin ní búlálà wọ́n sì na obìnrin náà búlálà wọ́n á tún wá fi kíní kan sí wọ́n tún wá fi wọ́n tẹ́wọ̀n wọ́n náà tẹ̀gíríbù nù wọ́n náà tẹ̀gíríbù nù wọ́n wá tẹ̀gíríbù àárín ọdún kan yára ìbọdọ̀ rí fún odidi ọdún kan. so irú ọkùnrin tó wá rí bẹ̀tẹ̀ kí wọ́n ti lé ó ṣe zina wẹ́wẹ́ subhanallah tẹ́ pé ṣẹ̀rí àbálẹ̀ ọgbà láwùjọ ni wallahi ìlàsẹ̀ yẹn rí pàtíkà àtijú gbáà ni àtijú ni pé wallahi ẹlòmíì láyé rẹ̀ yóò ní ọlọ́run wọ́n yà yóò mọ̀ bẹ́ẹ̀ pé ọmọ mi àwọn ọmọdé ọmọ mi ọlọ́run dákun mọ́jọ wọn rí. àmọ́ kí ló dé tó fi jẹ́ pé wọ́n àlòfin àbí ibi àti bára ọ̀nà àkàràmọ̀kọ̀ ọ̀rọ̀ iná láti bẹ̀rẹ̀ irú inú ìlú tá a wà yìí sọ pé àwa mùsùlùmí àwa ń bẹ kò kan ẹni tí èsè mùsùlùmí adé ń sọ gbogbo ìgbà náà wípé òfin ṣẹ̀ríà yìí kò kan ẹni tí èsè mùsùlùmí náà ló wà applicable sí kí ló dé tá a fi máa lò ó kí ló dé tó yẹ pé even under democracy n ta lè ṣe ni tó jẹ́ pé tá a bá kólé ti
àwọn òfin yìí a gbé lọ sí House of Assembly wọ́n tó ẹgbẹ́ mùsùlùmí náà ní majority ń bẹ ó yẹ kán lè approve ẹ̀ fún àwa mùsùlùmí tó jẹ́ pé tán bá ṣe tí punishment yẹn tán bá carry ẹ̀ out fẹ́yìn bí mélòó kan akálukú tọ̀ wá àlàáfíà ìjọba ọkùnrin ó lè fọwọ́ sọ̀yà pé èmi nìkan ni ń fẹ́ ìyàwó mi àbí ẹ̀kọ́ obìnrin náà lè fọwọ́ sọ̀yà pé ọkọ mi tí ó bá tiẹ̀ fẹ́ lò ní àmọ́ so kékeré wọn ni ọ̀wá sí mọ́ gbogbo kan kò wá sí fàyàbalẹ̀ nínú ayé mọ́ ẹnìkan bá mi sọ̀rọ̀ ọkọ ń jàǹbá ìyàwó ń jàǹbá ọkọ ọkùnrin kan bá mi sọ̀rọ̀ ní máa wò sí kò wá bẹ́ẹ̀ sí trust máa rárá ni kò sí mọ́. wàlá dúnìyà ìdá dhahaba al-haya'u ayé ò ní jáyé mọ́. fala wallahi ma fil 'ayshi khayrun wàlá dúnìyà ìdá dhahaba al-haya'u. bí ìṣíjú bá ti kásẹ̀ kún ẹ̀ lẹ́yìn ìtìjú náà ni ò sí láyé mọ́. kò sí nǹkan kan mìíràn. tó ní pé ẹni tó bá lójú tí tó bá jọmọ lóàbí tí mo rú ayé máa ń bẹ lára rẹ̀ wàláhì kò ní ṣe zìnà tó kórìíra rẹ̀ tó kọ́ mẹ́yìn wọn sì wọ̀sán náà bá kọ́ ya ẹ fún kó kúrò nílé wọn kọ́kọ́ náà nínà yẹ̀yẹ́ láàrin àwọn èèyàn subhanallah ẹ̀wù kankan gbìyànjú sáàrin ìta lásán kan wá ní pé àwọn wá ní kan náà yàn ní ẹgbẹ́ ọgọ́rùn-ún wọn wá tó wá ṣe tán tó wá ní ọyẹ kó ẹ mú kó ẹ wá lọ sí kíni kó kó nílùú fún odidi ọdún kan subhanallah ṣe pé téèyàn bá gbogbo tó bá rí i pé nítorí mo lábájá tó fi kúrò nílùú bàbá rẹ̀ tó mú kúrò nílùú bàbá rẹ̀ ẹ̀yin náà ní ṣe léyìí o. abẹ́ni tí wọ́n tẹ̀ wá yẹ pé wọ́n tẹ̀ wá fún ní okun nílẹ̀ lóko máa pa kílípì kan gbẹ́gbẹ́ kan tó bá lọ ọkàn kan kò ti níyàwó lé abilékọ ó ti níyàwó ọwọ́ á lọ mú ọmọ kékeré kan subhanallah àwọn yìí wọn kò yẹ pé sẹ́yà làwọn tó ń lò nílùú kan náà wà lẹ́yìn so ọmọ kékeré ọwọ́ á lọ ọmọ kékeré kan wá sí sinna pẹ̀lú ẹ̀ wọn á mú láàrin àwọn èèyàn wọn so ní ọwọ́ wọn so ní ọwọ́ sẹ́yìn báyìí subhanallah wọn ti wá wọn change ẹ̀wù rẹ̀ wọ́n bọ̀ ẹ̀sọ́ bíi blue fún wọn wá gbé sáàrin gbogbo àwọn èèyàn àwọn ọlọ́pàá yìí wá dé àwọn sójà yìí dé wọ́n tán gbé sẹ́yìn dé wọ́n fọ sẹ́yìn dé kàkàkàkà wọ́n kàn fi sáàrin àwọn èèyàn báyìí ni wọ́n wá gbé bíi ìgbà yẹn báyìí wọ́n sì fi sáàrin ìwé rẹ̀ báyìí wọ́n sì fi ìmọ̀lẹ̀ kan pín wọ́n sì pààkì lẹ́lẹ̀ wọ́n sì pààkì. tẹ nǹkan tó ṣe nu. ẹ̀kútẹ́ ìbá eléyìí wọn kì í ṣe sẹ́yà náà lówó torí ìṣẹ̀yà ìsìlámù ní kan ṣe kan fún yẹn bàbá wọn òkò náà wọ́n máa lẹ́ ní pé yóò máa jẹ̀rọ ra gbogbo àwọn tó máa rí wọn máa rí bí wọ́n ti ń lè pàápàá jẹ́mi òfin bẹ́lá rẹ̀ so wọ́n á ṣe pé irú ṣe sí wọn borí kìíní yẹn lásán wallahi ìlà tó bá mọ ìgbà tí kí wọ́n ti ń padà tó ń wá sí ní tí ń dá sí wá sí ń sẹ́ni sí mi báyìí lákàbáyìí ní ti mọ̀ pé subhanallah. eléyìí túmọ̀ sí pé ọkùnrin gan tó bá fẹ́ fẹ́ yàwó ẹ kó kórìíra pé kó ń fẹ́ ẹni tó bá ti ṣe sinari ẹni tó sì jóbìnrin náà kó náà kórìíra pé kó ń fẹ́ ẹni tó ti ṣe sinari bọ́ nítorí pé àkákún mọ́ láyè sí but ẹni tó yẹ pé ó ti ṣe sinari ó sì túbà in situation bá ti túbà tó ti ṣẹ̀ṣẹ̀ rí tó bá ti wá kúrú pé wọ̀dà pé láyé mi tó ń débẹ̀ mọ́ lábẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ tí ó sì lọ́mọ rẹ̀ náà. àmọ́ ńgbà tó jẹ́ pé ó tún wá olóhùn túbà àmọ́ rèbèrèbèrè etí bèbè túbà gbónúgbónú rẹ̀ túbà kọ́lọ̀ kó sọ à ń bẹ̀. so then nínú nǹkan tí mo fẹ́ kẹ́ mẹ́nu bà lálẹ́ níbi tọ́pìkì ó ní pé zina ti rọrùn láyé ìsìnfà gbogbo nǹkan tí ó fi rọrùn fún yàn láti ṣe òun làwọn èèbó ti gbé dé àfi kọ́lọ̀ kó ṣàánú wa báyìí òun náà ló fi jẹ́ pé trust fi wọ́n tó pé ọkọ ọmọ wo ìyàwó rẹ̀ báyìí pé àwọn ọmọ kan ti ń ṣe lórí fóònù ìyàwó sì máa wo ọkọ pé lemọ́lemọ́ ti pọ̀ jù pẹ̀lú fóònù yìí. ọba tẹ̀ tí wọ́n wá rí ẹ̀ ní tẹ́wọ́ kọ́ àbí tí ń bọ̀ àbọ̀mọ̀ tí àwọn àlè ẹjọ́. ọlọ́run wọn ṣàánú wa ọlọ́run kò fi wá sínú àti òṣè láyà fún mi tó bá tún di next week inshallah láàgbà àti kàdísì yẹn tán in fact àyà tuntun wa gbé wá ó yẹ ká sọ gbogbo àfi kẹ́kọ̀ọ́ kọ́lọ́n kó lé wa jìnnà sísì náà kọ́lọ́n mẹ́jẹ̀ á ṣe é àwọn tó ti ṣe kọ́lọ́n mọ́sá àforíjì wọn gbogbo àwa náà kọ́lọ́n kó sọ wa kó la because ẹnì kankan ò lè fọwọ́ sọ̀yà pé òun free bí tọ́ra ayé dé nìsín
Ọlọ́run kó ṣàánú wa. tẹ̀lé àṣẹ rẹ̀. Àmín àmín jazakumullahu khairan. A bọ̀ sí second segment nísìn ìta tí mo sọ nípa ìwé halal sex and intimacy. Ẹ rí i pé gbogbo níta sọ látàárọ̀ lórí ọ̀rọ̀ zina ni pé Ọlọ́run bá ṣe ìmọ̀ súnmọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ tọ̀yàn ìmọ̀ súnmọ́ èèwọ̀ ni. Now ìta fẹ́ sọ̀rọ̀ lé lérí nísìn ìwé halal sex and intimacy òun sọ̀rọ̀ lórí pé èyí tá a máa ṣe lọ́nà ẹ̀tọ́ òun là ń sọ níbi ìwé yìí. Ibo la bá àlàyé wa dé. Bismillah, wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala, alhamdulillah. Àtọ̀ ìkẹ́ àti gẹ̀fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà rẹ̀. Àdúgbò àtà ń gbìyànjú lójú Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ gbìdà alkiyama. Akẹ́wọ̀n afárá ní bá sọ̀rọ̀ látàrọ̀, àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún dáadáa fún wa. Ní ìtẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí à ń bá lọ nínú ìwé halal sex and intimacy tí àwọn barista wa kọ̀ọ̀kan lọ́n kó bá wa ṣe àlékún dáadáa wọn. À ń ṣàlàyé fúnra wa nípa ọ̀rọ̀ màníyù àti màdíyù là ń sọ lọ nípa wípé àwọn nǹkan méjì kan bẹ omi méjì kan bẹ tí máa ń jáde látara ọkùnrin tó jẹ́ pé nígbà tó bá jáde èèyàn ó mọ̀ bóyá ó yẹ kéèyàn wọ ìwẹ̀ ọ̀ranyàn àbí kò yẹ kéèyàn wọ ìwẹ̀ ọ̀ranyàn. A ṣàlàyé fún apá kan bẹ nínú àwọn omi náà tó jẹ́ wípé òun fẹ́lẹ́ ní titi ẹ̀ a sọ pé a lè sọ pé ó wà transparent so òun titi ẹ̀ nígbà tó bá jáde lára ọkùnrin òun titi ẹ̀ nítorí owó ọkùnrin bẹ́ẹ̀ tó ṣe pé kó fọ ara rẹ̀ nù kó sálọ àlá Kò ní ìdí àti wẹ̀ jánábà bó ṣe wà lára ọkùnrin náà bẹ́ẹ̀ náà ló sì wà lára obìnrin. Bẹ́ẹ̀ náà ni tọkùnrin bá rí àtọ̀ èyí tó játọ̀ tó kì í gangan tó jẹ́ pé òun lèèyàn máa ń rí nígbà téèyàn bá dà ara nígbà téèyàn bá sùn téèyàn lálàá àbí nígbà téèyàn bá súnmọ́ ìyàwó yẹn téèyàn súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ yẹn èyí òun ni èyí ò fi ṣe kíni èyí ò tàtàrà rẹ̀ wẹ̀ jánábà. So ọ̀nà àwa sọ pé ọ̀nà méjì ni ọ̀rọ̀ eléyìí wa lè gbà wá nípa jánábà wíwẹ̀ tọkọ àti ìyàwó bá wá súnmọ́ra wọn tí Ọlọ́run bá àlekọ́lá fi sí abẹ́ ọmọkùnrin àti tó fi sábẹ́ ọmọbìnrin tí méjèèjì bá pàdé lára ọkọ àti ìyàwó bóyá àtọ̀ jáde tí méjì kanra wọn bóyá àtọ̀ jáde ni àbátọ̀ jáde ni ọ̀ranyàn ní fún àwọn méjì láti wẹ̀. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ mélòó tún wà ní nǹkan méjèèjì kanra wọn tó ti yé àtọ̀ jáde o àtọ̀ jáde o ọ̀ranyàn ní fún wọn láti wẹ̀. Kódà kò nídìí àti wọlé. So tó gbà Nábì sallallahu alaihi wasallam hadith wà tí ó fi tó mú eléyìí tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé ọkọ àti ìyàwó wọ́n ní láti wẹ̀ jánábà nígbà tí nǹkan abẹ́ ara wọn bá fi lè kanra wọn tó ti yé. So táwọn méjì bá sùn léra wọn títan pé mẹ́rin àbí ẹ ṣe máa ń ṣàlàyé títẹ bá ti pé mẹ́rin so ìwẹ̀ ọ̀ranyàn ó ti dọ̀ranyàn fún ọkọ àti ìyàwó kódà tí àtọ̀ bá jáde. So àmọ́ tọkọ àti ìyàwó bá kàn dì mọ́ra wọn tí wọ́n fẹnu kóra wọn lẹ́nu tó ti yé kì í ṣe bóyá ìtàn pé mẹ́rin níbi ìbẹ̀rùn bóyá ọkọ ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ó wá pàdé pẹ̀lú ìyàwó rẹ̀ àbí ìyàwó ń dáná lọ́wọ́ ní kíchìn náà ni ọkọ wa lọ bá ó wá dì mọ́ látẹ̀yìn wọ́n á fẹnu kóra wọn lẹ́nu wọ́n fi ọwọ́ rara wọn lára tátọ̀ bá jáde láti ìbẹ̀rùn náà ọ̀ranyàn ni fún ọkọ láti ṣèkìn láti wẹ̀ tí ìyàwó náà bá damira nítorí nǹkan báwọn náà ọ̀ranyàn náà fún òun náà láti wẹ̀. Àmọ́ ká ní wípé àtọ̀ jáde àbí tó jáde látara ọkùnrin òun ni èyí tó fẹ́lẹ́ tá a ṣàlàyé fún wa ní irú ọkùnrin bẹ́ẹ̀ kò ní wẹ̀ jánábà yóò kàn rárá fọ ojú ara rẹ̀ nù yóò sì ṣàlùwàlá ní èyí tí ó ṣe pé òun fi ṣe kíni òun fi mọ́ra ni. So eléyìí ni àlàyé tí ó wà níbẹ̀. Àwa ṣàlàyé pé ẹ̀kọ́ yìí kì í ṣe fún àwọn tí wọ́n lọ́kọ nílé àbí tán níyàwó lé nìkan. So ń bẹ náà àwọn ọkùnrin náà tó yẹ pé òun náà ti bàlágà àbóbìnrin náà tó ti bàlágà tó yẹ pé tó bá lálàá tó bá jí nǹkan jáde lára rẹ̀. So irú ẹni bẹ́ẹ̀ tó bá ti bá pé nǹkan jáde lára òun náà ṣe kíni òun náà wẹ̀ ìwẹ̀ jánábà níwẹ̀ ọ̀ranyàn láti lè ṣe kíni láti lè mọ́ra. So eléyìí ibẹ̀ náà láti pàrọwà fáwọn àtàbá jẹ́ òbí ká mọ̀ kíyèsí àwọn ọmọ wa tí wọ́n ti pe ọkùnrin bóyá ọmọ ọdún 12 ọmọ ọdún 13 14 ọmọ ọdún 15 ká kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ara sex education ní bẹ́ẹ̀ náà àwa òbí mi tó yẹ pé ọmọ rẹ ti dàgbà dé stage pé ń ti rí àtọ̀ àmọ́ wò tí mà òun ò sì sọ ní tó nǹkan notice ni pé táìmù ìgbà bá ti jí wíwá lọ kí àṣùbà ní kọ̀ọ̀kan bọ́ sínú ilé ìwẹ̀ pé òun fẹ́ lọ wẹ̀ ẹni tó bá ti pé tí ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan gbogbo ìgbà ló ń wẹ̀ kó tó kí àṣùbà ní èèwẹ̀ báyìí tẹ́lẹ̀ ó wàá pè é ó wàá béèrè pé kí ni ń ṣẹlẹ̀ gangan tó fi ń wẹ̀ síwájú kó tó wá kí àṣùbà. tó yẹ kí ẹ̀wọ̀n béèrè question. èyí ó béèrè torí pé èèyàn fi ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni
ọmọ mi ń bẹ ó kàn lọ ń wẹ̀wẹ̀ pé normal ìwẹ̀ náà ni pé kóun kàn fi fọ ara àwọn nù kí sí pé bóyá jánábà gangan ni tí ń wẹ̀. àfi kó jẹ́wọ́ ká mọ tí ń ṣẹlẹ̀ gangan èèyàn sì ní tó pẹ́ lómi ń bẹ ẹlòmíì fẹ́ràn àwàdà púpọ̀ yóò wá sọ lọ́nà yẹ̀yẹ́ débi pé ọmọ òun tún wá feel embarrassed kò wá nílé sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pé nǹkan báyìí so kéèyàn gbà sọ kí n kírun pẹ̀lú ẹ̀gbin so kéèyàn bá a sọ lọ́nà tó jẹ́ kóun náà mọ̀ pé wọ́n fẹ́ dá òun lẹ́kọ̀ọ́ lórí tí ó ṣe òun láǹfààní ni lórí tó wọn máa tàtàrà rẹ̀ gbà ládàá níwájú ọlọ́run ọba àlekèrè àyè sì kọ́ ká báyìí òun lèyàn ṣe máa ń ṣe. so tí nǹkan báyẹn bá wá ṣẹlẹ̀ ọ̀nà wo lèyàn wá ń gbà máa wẹ̀ jánábà so tó gbé lára ẹ̀kọ́ tí Islam kọ́ wa yá ti ṣàlàyé fún wa pé ọlọ́run ọba àlekèrè ọlá nífẹ̀ẹ́ wa púpọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn wa yìí kò wá sí kankan tọ́lọ́run ọba àlekèrè ọlá ò tí ò fi ilẹ̀ fún wa tí ó ṣàlàyé ẹ̀yọ́ ọlọ́run ọba àlekèrè ọlá ní máa fà rọ́ọ̀tún fil kitabi min shay èyí tó lọ́wọ́ ọba àlekèrè ọlá bá sọ fún wa gangan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekèrè ọlá nínú Qur'an Ànábì sallallahu alaihi wasallam tún ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa ọlọ́run ọba àlekèrè ọlá pa wá láṣẹ pé ká ṣe kíni kí a mọ ara wa ọlọ́run ọba àlekèrè ọlá ní yā ayyuhal ladhīna āmanū khudhū zīnatakum 'inda kulli masjid ọlọ́run ọba àlekèrè ọlá ní tá bá ti ṣe tán tá a fẹ́ lọ jọ́sìn fọ́lọ́run ọba látàrí pa fẹ́ kírun ní mọ́sálásí ká pa ẹ̀ṣọ́ ara wa mọ́ níbi ara pé yàn ṣe ẹ̀ṣọ́ ara pé yàn fẹ́ lọ kírun ó náà ní pé kéèyàn ṣe kíni kéèyàn mọ́ra èyàn sàlùwàlá èyàn ó wẹ̀ ẹni tó bá yẹ kó wẹ̀ jánábà yóò wẹ̀ jánábà èyàn ó wọṣọ tó dáa èyàn ó fi perfume tó dáa sára pé nílọ pé yàn fẹ́ lọ pàdé Allah subhanahu wa ta'ala so ẹni tó bá fẹ́ wẹ̀ jánábà ọ̀nà wọlé yẹn máa ń gbà wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àná la mọ̀ àmọ́ ká tún fi ṣèrántí fúnra wa àwọn tàbá mọ̀ náà kí a mọ̀ mọ́ lálẹ́ yìí tó gbẹ́ lómi náà ń bẹ náà àwọn obìnrin náà tó jọ wípé tó bá ti fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ranyàn kò mọ̀ bá ṣe ń wẹ̀ ìwẹ̀ níta gbọ́dọ̀ mọ̀ ní pé ìwẹ̀ jánábà yìí náà òun náà lọ́nà tí ẹni tó bá parí nǹkan oṣù náà gbà wẹ̀wẹ̀ tiẹ̀ òun náà lẹni tó bá jọ wípé ẹ̀jẹ̀ ìbímọ dá lára rẹ̀ ọ̀nà yìí kan náà lòun náà gbà wẹ̀ ìwẹ̀ tiẹ̀ kò sí yàtọ̀ bẹ́ẹ̀ ó kọ wọn ló kàn yàtọ̀ tó ti yé bẹ́ẹ̀ náà lẹni tó bá jọ wípé òun náà ó súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ lọ́kùnrin àbó súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ lóbìnrin so òun náà ṣe kíni òun náà ọ̀nà tí òun náà gbà wẹ̀ ìwẹ̀ rẹ̀ lélẹ́yìí so nínú Islam so lára rẹ̀ náà ká tún fi kún ẹni tó ṣe zìnà náà zìnà náà dá o nísì tọ́lọ́ wọn sọ pé mo ṣe zìnà tẹ́yìn tó wá ní mo lọ wẹ̀ jánábà kọ́dà àwọn ẹlòmíín máa ń sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ ṣe zìnà tẹ́ tún wẹ̀ jánábà wọ́n wẹ̀ torí pé zìnà tí wọ́n ṣe kò ní pé ká má kírun mọ́ mùsùlùmí náà sì ni wọ́n kọ́lọ́n kó ṣe nírọ̀ fún wọn láti fi zìnà lẹ̀ àmọ́ wọ́n sì wẹ̀ jánábà náà bẹ́ẹ̀ náà sì ni ọkùnrin àbóbìnrin tó masturbate à ń sọ fúnra wa náà pé masturbation ò dáa ẹtìgẹtì so àmọ́ tòun ti bí ó ṣe dá àwọn náà wọn ní lọ kírun bẹ́ẹ̀ àwọn náà wẹ̀ bóyá ká sọ àlàyé nípa jánábà so àdìsí tí síwájú bá tó gba ìpè wọlé. now àwọn tá a bá fẹ́ pè sórí ètò 09072386975 09072386975 òun náà nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí láti lé pẹ̀lú gbogbo àwọn àlàyé tí a ti ṣe ní àtàárọ̀ ibi tọ́rọ̀ lọ lónìí ibi tó ga ni àrùn tó ti kálé tó kákó àti àsọdẹ̀wù àfa ń wọ̀ ọmọké ń wọ̀ ọmọlẹ́yìn ń wọ̀ oríṣiríṣi ó wá fọ́n káàkiri nítorí pé bá a ṣe padà sáyé dà ara tí ń fa gbogbo ẹ̀ náà ní free mixing àfa àwọn obìnrin kalẹ̀ kan ní freedom láti nǹkan tó wù wọ́n àfa àwọn ọkùnrin náà kalẹ̀ kan wọ́n wọ ibi tó wù wọ́n so social media náà tó ti wá ràn kínní lọ́wọ́ débi pé téèyàn bá ṣọ́ra àfi tọ́lọ́n bá ṣàánú yẹn ló kù lèèyàn ní kó sí àfi káwa náà sì wá ṣọ́ra wa ẹ̀ka kan mọ́ bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run ṣọ́ wa ọlọ́run ṣọ́ káwa náà gbìyànjú ká ṣọ́ra wa ní tí ó lead wa síbẹ̀ ká má ṣe òun náà ní zina náà aleykum salaam wa rahmatulah. Àmín. Àmín. Jazakumullah khair. So hadithi tí ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jánábà wíwẹ̀ hadithi ìyá ńlá wa Aisha àti ìyá ńlá wa Maimuna
kọ́lọ́n kó bá ṣàlékún kí á ti gẹ̀wọ̀n. Ká tó lọ síbẹ̀ lára tá a gbọ́dọ̀ mọ̀ náà ni pé nínú súnà náà ni pé ọkọ àti ìyàwó wọ́n lè máa wẹ̀ papọ̀. Kódà ọ̀rọ̀ jánábà yìí náà ọkọ àti ìyàwó lè jọ wẹ̀ jánábà papọ̀. Èyí tí ó bí ìfẹ́ ni pósì kan mo kà lórí Facebook mọ̀ bẹ́ẹ̀ yìí náà rí pósì wọn. Àgbákò pósì kọ́lọ́n kó ṣàánú wa. Sílẹ̀ Haúsá kọ́ ni wọ́n ló ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Pé ọkùnrin tí ń wẹ̀ léwẹ̀ lọ́wọ́ tíyàwó rẹ̀ wá wọlé lọ bá pé dàlẹ́ kíní kan káyọ̀ wẹ̀ pa bóyá òun ṣẹ̀ṣẹ̀ ká nínú aláṣẹ̀x ni pé ọkọ àti ìyàwó lè wẹ̀ papọ̀ lọ́ba ọkọ bá ya ìwé wo ló gbé dé yìí so ṣe lè dán wọn kọ́ so bá àwọn ọkùnrin míì rí bẹ́ẹ̀ náà sì làwọn obìnrin míì náà rí tó yẹ pé wọn ní orientation. Wa alaikum salam. Wa alaikum salam wa barakatuh. Náà. Àmì àti. Ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè pé àpẹẹrẹ ẹlẹ́dẹ̀ẹ́yàn ní àsìkò mọ́júmọ́. Èèyàn wá wẹ̀ jánábà. Tí a bá lọ kí mo bẹ́ẹ̀ láì sàlàyé tí ó ní ọ̀run. Naam. Jazakumullahu khairan. Jazakumullahu khairan. Láti ká tó padà síbi tá a sọ láti dáhùn ìbéèrè wọn ká ní wípé ìwẹ̀ tí wọ́n wẹ̀ yẹn ìwẹ̀ tí wọ́n wẹ̀ síwájú kí wọ́n tó sùn ni wọ́n wẹ̀ jánábà yẹn kan tó sùn ẹ lè fi àlùwàlá jánábà yẹn kí wọn. Bọ̀ ká ní pé intẹ́sọ ni wípé lẹ́yìn ìgbà tí ẹ sún mọ́ra ẹ wá sùn bẹ́ẹ̀ ìgbà tó wá di táìmù àsùbá táìmù òun ẹ wá ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀ jánábà àlùwàlá tẹ́ ṣe nígbà tó wẹ̀ jánábà yẹn bi'idhnillahi ta'ala ó wọ̀ ọ̀hún yẹn. Tẹ́ ẹ bá ti so. Téèyàn bá ti so. Tẹ́ ẹ sì fọwọ́ mú. Téèyàn sì fọwọ́ gbá nǹkan ọmọkùnrin yẹn. Àtẹ̀rẹ́ àwọn àfáà náà tán sọ pé fífọwọ́ gbá nǹkan ọmọkùnrin àbí títobìnrin náà fífọwọ́ gbá mú ó pín sí méjì. Bẹ́ẹ̀ tí wọ́n gbá mú pẹ̀lú ṣáwà pé kóun fi. Bóyá gbé wàá dùn àbí gbogbo wa àmọ́ nǹkan tó fi yàn lọ́kàn èyí tó fi yàn lọ́kàn balẹ̀ jòun náà ni wípé kéèyàn má fọwọ́ kàn. So àlùwàlá téèyàn fi wẹ̀ jánábà ni àlùwàlá àwọn àlùwàlá tó gbé ìhun ni. So Allahu. Àmẹ́ni tí ó wẹ̀ jánábà lóru pẹ̀lú ìyàwó rẹ̀ tán tó ẹsẹ̀ wá sùn hadisi wà lórí pé tá a bá ti sùn àmọ́ nǹkan tí àìnà bá tẹ́tí ẹlòmíì ti lè fọwọ́ síbòmíì tí ò yẹ kó fọwọ́ sí. Ohun tí ó tiẹ̀ sùn lóhun náà ti wọ ohun lẹ́vù débi wípé yóò ti gbà lọ lára rẹ̀. Àbí pé ó lè ti só gan tí ò ní mọ̀. So ohun tó dáa jù ní pé tán bá ti jí kán tó lọ tún láṣẹ. Àmọ́ ká ní pé wẹ̀ nígbà tẹ́ lọ mọ́ṣáláṣí náà ni àlùwàlá yẹn gbé ìhun tí yẹn fẹ́ kí bi'idhnillahi ta'ala. So irú ọkùnrin tó sọ pé òun kọ ìyàwó òun tó pé ìyàwó fẹ́ bá wẹ̀ papọ̀ ní sí irú àwọn èèyàn bá ní wọ́n ní kò wà romantic ni wọ́n ní kí ni ó sì máa dùn àwọn obìnrin púpọ̀ pé èèyàn máa kọ́ ni kọ́dà kéèyàn máa mọ̀ èèyàn máa kọ́ ni kọ́dà ẹlòmíì ò ní wá ní mọ̀ pé hadith ń bẹ lórí rẹ̀ gan. Ànábì sallallahu alaihi wasallam tó jọ́gà gbogbo wa tó kìí ṣe nǹkan tí ò dáa nǹkan tẹ́sí gbà láàyè ni nǹkan tó sì máa ń encourage ọkọ àti ìyàwó láti súnmọ́ra wọn. Ọlọ́run máa tún fi ń ṣàlékún ìfẹ́ nínú ọkàn ọkọ sọ́kàn ìyàwó. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun ma. Àmín àmín. Ẹjọ́ di àlùwàlá tó ti bá wẹ̀ jánábà bí àlùwàlá lè fi ẹdí rẹ̀. Àpé àlùwàlá ti jẹ́ ẹyọkọ̀ kan ní àlùwàlá èdè jánábà. Bẹ́ẹ̀. Àlùwàlá ìkéwòn sí mẹ́ta. Nígbà wá ní téèyàn lè fi tí ó bẹ́ẹ̀ ló jẹ́ pé tí obìnrin náà lè fi tú àsọkùnrin àti ọkùnrin nìkan. Ẹ̀sìn Ọlọ́run bá wa ṣàlékún dára fún àwọn ọmọ wa. Àtàlùwàlá jánábà ni àtàlùwàlá àrùn ni èèyàn lè sílẹ̀ ọkọ̀ kan. Èèyàn lè sí ní méjì. Èèyàn lè ṣe ní mẹ́ta. Condition ni kéèyàn follow dáadáa. Condition ni pé kéèyàn follow dáadáa pé fọ ọwọ́ rẹ bó ṣe yẹ kó fọ. Yọ ẹnu rẹ nù bó ṣe yẹ kó yọ nù. Gbogbo tó yẹ kó mi dé. Fi omi sí mú bó ṣe yẹ kó fin. Fọ ojú fọ apá bó ṣe yẹ kéèyàn fọ. So gbogbo tó yẹ kó mi dé lára nígbà tí ẹ bá ń sọ̀rọ̀ náà kó mi dé bẹ́ẹ̀. Èèyàn bá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Èèyàn bá ṣe ní méjì. Èèyàn bá ṣe ní mẹ́ta. Kò séyìí tí ò wọlé nínú gbogbo. Kéèsì títọ́ ọkùnrin ò ṣe yàtọ̀ sí tóbìnrin. Àtobìnrin kò yàtọ̀ síra wọn. In fact hadith tó gbé ọ̀rọ̀ jánábà wá bóyá lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run hadith tó gbé ọ̀rọ̀ jánábà wá tánàbí sọ nínú hadith yẹn náà ni pé ká wá sálù àlùwà tánàbí sàlàyé rẹ̀ bọ̀ ànábì wa ní ká sálù àlá udó àkàlì sọ̀la àlùwàlá gẹ́gẹ́ bí àlùwàlá téèyàn máa ń ṣe nígbà téèyàn bá fẹ́ kírun. So pẹ̀lú ògo Ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ wá á sàlàyé bá ṣe wẹ̀ jánábà gbogbo àwọn nǹkan yòókù tó bá rọ̀
subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ̀kọ́ àtọ́tún nù sá. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀ à ń ṣàfihàn onírànran ìṣòro àwọn lọ́kọ láyà kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ.